tó ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùbí. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi ẹ̀yin ènìyàn mi, mo fi ń kí yín wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ikú kò ní wá gbéṣẹ́ o lọ́la ìṣe ìdùà. Ìròyìn ní yàjóyàjó kan ni mo máa mú wá fún yín yìí o. Ìròyìn tó jẹ́ wípé ẹ̀yin ènìyàn mi, àṣírí ti tú o. Àṣírí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti tú o. Shettima tú àṣírí tuntun nípa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, àṣírí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó ti tú. Báwo? Arákùnrin kan mà ló jáde. Ìyẹn arákùnrin Fúlàní kan. Òun ló jáde ló wá sọ tẹnu rẹ̀ tó ní pé àwọn máa ń sanwó fún àwọn ọba ilẹ̀ Yorùbá. Kí àwọn tó lè ṣe nǹkan kan pé àwọn máa ń sanwó fún àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ ti rí wípé kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ náà ló wà. Ṣé ẹ rí pé àwọn tá ní kó kí wa lẹ́yìn, kìkì ẹ̀gún ni wọ́n fi sọ́wọ́. Tó túmọ̀ sí wípé àwọn ọba tí àwa ń pè ní ọba aládé, àwọn yìí kan náà ni wọ́n ń tà wá. Àwọn ọba yìí kan náà tà wá gbójúlé ni wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n fún àwọn Fúlàní. Àbí? Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé fídíò yìí ti kọ́kọ́ jáde tẹ́lẹ̀, mo sọ tẹ́lẹ̀ lọ lánàá. But now another one ló tún jáde náà. Tó dẹ̀ jẹ́ wípé ó tún ṣe tẹnu mọ́ ni táwọn Fúlàní ṣe tún sọ̀rọ̀ ni pé àwọn máa ń sanwó fún àwọn ọba wa. Ẹ wo ìgbàkejì rèé o, ìgbàkejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé mọ̀ pé mo sọ pé ó tú àwọn àṣírí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kan nípa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin èèyàn mi, ẹ jáde kẹ́ wá gbọ́ àwọn àṣírí tó tú nípa ààrẹ. Ìgbàkejì ìyẹn Shettima, Vice President, wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú wípé kó máa báṣẹ́ lọ, ṣé ń gbé lérí ibú kó máa báṣẹ́ lọ. Ebi ń pawọ́ ẹni ó máa báṣẹ́ lọ. Ìyà ń jẹ ará ìlú ẹni ó máa báṣẹ́ lọ. Irú iṣẹ́ òṣìwò lẹ̀dẹ̀ ń bá lọ. Ṣó dìgbà tẹ́ bá ń rí òkú títì kẹ́ tó mọ̀ wípé ẹ ṣiṣẹ́ kẹ̀kẹ́. Now ó wá ń sọ̀rọ̀ sí pé kó máa báṣẹ́ lọ. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, Shettima ló sọ̀rọ̀. Ó sọ̀rọ̀, ó ní pé kó máa báṣẹ́ lọ. Ó ní kó máa yí padà rárá. Ó ní bó ṣe ń tukọ̀ ìlú yìí ni kó máa tó lọ. Ta ló wá ń sọ yẹn fún? Ó ń sọ ìyẹn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o. Ó ní pé kí ààrẹ má yí padà o, kó má yí bó ṣe ń ṣe padà. Wípé kó má yí ìwà wọn padà. Wípé kó máa ṣe lọ bẹ́ẹ̀ nítorí wípé àwọn ń ríṣẹ́ bí wọ́n ṣe ń to ìlú dáadáa. Ẹ jọ̀ọ́ ìlú wo ló ń to dáadáa? Sorry to say o. Ìgbà tóun ò sọ̀kalẹ̀ kó ká ló sọ̀kalẹ̀ kó wọ inú Nàìjíríà tó kúrò l'Aso Rock, a mọ̀ wípé sápá ìyà ń jẹ ará ìlú. Ó wá sọ̀rọ̀ jàgà, ó ní pé kó máa báṣẹ́ lọ. Ó lóun rí pa iṣẹ́ ọwọ́ pé kí àwa ènìyàn pé kí a ṣùgbà ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí wípé kí ni wọ́n ní iṣẹ́ takuntakun ló ń ṣe láti fi lè rí pé ó correct gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nílẹ̀ Yorùbá. Ó tún wá sọ̀rọ̀, ó tẹ̀síwájú. Ó ní aago ọwọ́ kan lòun mọ̀ mọ́ bàbá Bọ́lá Tinubu láti ìgbà tó ti gorí oyè. Ó ní aago ọwọ́ yẹn náà ló ṣe lò múlẹ̀. Nàìjíríà my country, wọ́n tún ti mú rọ́lẹ̀ o. Ó ní aago ọwọ́ kan yìí lòun mọ̀ mọ́ bàbá Bọ́lá Tinubu pé aago ọwọ́ kan yẹn náà ni bàbá sì tún ń lò till now. Oye o, ó ti yé mi. Ó ti yé mi o. Ó ní, ó tún sọ̀rọ̀, ó tẹ̀síwájú. Ó ní ilé tòun ó dára ju ilé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ. Shettima ló sọ bẹ́ẹ̀ o. Ó sọ pé ilé òun ó dára, ìyẹn ilé olówó ńlá
òun tóun kọ́ sí Maiduguri nìyẹn ní ìpínlẹ̀ Borno. Ó ní ilé òun tóun kọ́ yẹn pé ó tún dára ju, ó ní ilé òun tó wà ní ìpínlẹ̀ Borno pé ó dáa ju ilé bàbá Bọ́lá Tinubu lọ, èyí tó wà ní Bodilon. Ó ní ilé òun dáa jù lọ. Ó wá sọ̀rọ̀ yìí ní ibi ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n fi yẹ́ Madam Modúpẹ́ Adélabú ìyẹn ní ìlú Àbújá ní àná. Òun ló sọ ọ̀rọ̀ yìí síta sí. Ni ó sọ pé ilé òun gan dáa jù lọ, wípé èèyàn ńlá, èèyàn gidi, pé èèyàn onírẹ̀lẹ̀ ni bàbá jẹ́ o. Ní báyìí ló bá tún rọ àwọn ará ìlú, ó ń bẹ àwọn ará ìlú wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn púpọ̀ fún bàbá Tinubu nítorí pé kíni, ó ní bàbá ní ìpinnu gidi fún orílẹ̀-èdè Nàìjíríà o. Ló bá rọ àwọn ará ìlú wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn púpọ̀ fún, àti wípé ìpinnu rẹ̀ dára fún orílẹ̀-èdè. Ṣé wá rí o? Ó tún wá ní òun sọ láti ọkàn òun ni o. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ohun tó ń ṣe wípé ó yé o. Pé ohun tó ń ṣe yé o. Pé ó kàn lè jẹ́ pé àwọn ìgbésẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan ó lè má ṣe kíni, ó lè nira díẹ̀. Ṣùgbọ́n kí àwọn ará ìlú kí wọ́n ṣe kíni, kí wọ́n pawọ́pọ̀ kí wọ́n fi ràn án lọ́wọ́. Ó ní ìgbà tí àwọn lọ sí ilé bàbá Tinubu nípa ọ̀rọ̀ ẹgbẹ́ APC tó gbé wọn lọ. Ó ní oríṣiríṣi oúnjẹ ni wọ́n fún àwọn jẹ. Pé oríṣiríṣi oúnjẹ làwọn jẹ o. Ó wá sọ̀rọ̀, ó wá ní ṣùgbọ́n ó ní bó ṣe gbé oúnjẹ gidi síwájú àwọn tí àwọn fẹ́ máa jẹun. Ó wá ní ìyàlẹ́nu ni wípé bàbá Tinubu, ó ní gàárì ni bàbá ṣe kíni, gàárì àtẹ̀pà ni bàbá ń jẹ o. Lámbà Nàìjíríà wọ́n tún ti bẹ̀rẹ̀. Ó ní gàárì ni o. Ó ní pé Tinubu, ìyẹn bàbá Tinubu, ó ṣe kíni, gàárì ni bàbá ń mu o. Ẹ̀yin mi, ẹ má gbàgbé pé nígbà tí wọ́n fẹ́ lọ gbé ex-president wa, ìyẹn Buhari, tó fẹ́ lọ gbé wá, wọ́n ní sọ wípé ilé kélébé kan ni Buhari ń gbé. Wọ́n sọ nígbà yẹn náà, sọ pé ilé kélébé kan ni Buhari ń gbé. Wípé ilé kékeré ni ló ti lọ mú jáde. But now wọ́n tún ti lọ fà á o. Wọ́n ti lọ fà á. Wọ́n ti wá sọ wípé ilé Tinubu sì yẹn ó kéré. But mo fẹ́ béèrè ìbéèrè kan. Kí ló dé tí Tinubu fi wá bu ọwọ́ lu owó 21 billion naira fún Shettima láti fi tún villa tiẹ̀ ṣe? Kí ló dé tó fi bu ọwọ́ lù? Ẹwọ́ ẹ̀yin èèyàn mi, Yorùbá Nation wa la fẹ́ o. Ìjà òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. Ẹ dákun, ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá Nation ni. No retreat, no surrender la fi ń sọ fún yín pé ó dàbọ̀.